mo kí wa pé a kú ojúmọ́ mà níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV 2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ojú tẹ́ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè àdániwáyé. Ìròyìn fún ti àsìkò yìí ọ̀nà láṣẹ bẹ́ẹ̀ tá gbálẹ̀ tá gbàtà tá ní ká wá mú wá sójú móhùnmáwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Orúkọ oníròyìn yìí kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Jẹjá pẹ̀kẹ́lu kókó tí ń bẹ nínú ìròyìn fún ti àsìkò yìí náà. Orí rẹ kò rọ̀ móyè má bá wọn gbégbá ààrẹ mọ́ lórílẹ̀‐èdè yìí o, níṣe ni kò ṣe bí àgbà kò sì máa wòye bí nǹkan bá ṣe ń lọ. Bọ̀dé George ló ṣe bẹ́ẹ̀ tó gba Àtíkù Abubakar nímọ̀ràn bẹ́ẹ̀. Inú ìjọba àpapọ̀ dùn pé ọwọ́ ti tẹ Simon Ekpa ní orílẹ̀‐èdè Finland. A máa gbé ìgbésẹ̀ lórí bí wọn yóò ṣe fi ránṣẹ́ sí wa lórílẹ̀‐èdè yìí. Àwọn àjọ fún ètò ààbò nílẹ̀ yìí náà fi ọ̀hún náà léde. Àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa gbajúgbajà agbẹjọ́rò tó tún jẹ́ ajìjàǹgbara kan ní ìpínlẹ̀ Benue. Pẹ̀lú ọwọ́ ti bà bàbá kan báyìí èyí tó ṣe bẹ́ẹ̀ tó ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ bíbí inú rẹ̀ nínú ètò tó ṣe bẹ́ẹ̀ tó ti fún ọmọ náà lóyún ní ìpínlẹ̀ Benue. Ní ìpínlẹ̀ Èkó, ọmọ ọdún 10 kan ló ṣe bẹ́ẹ̀ tó tẹ̀rì sí inú àgbàrá lè tó sì ṣe bẹ́ẹ̀ tó gba ibẹ̀ jáde láyé. Ìròyìn ti Biafra Nation báyìí. Ogun ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń fà lẹ́sẹ̀ o bí wọn kò bá fi Simon Ekpa sílẹ̀ ní orílẹ̀-èdè Finland. Ngozi Orabuze òun ló sọ èyí di mímọ̀. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Orí rẹ kò rọ̀ móyè bẹ́ẹ̀ ni orí rẹ kò rọ̀ móyè má wulẹ̀ bá wọn gbégbá ààrẹ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, níṣe ni kò sì ṣe bí àgbà kó máa wòye. Bọ̀dé George ló gba Àtíkù Abubakar nímọ̀ràn bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ igbákejì alága fẹ́gbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí ní orílẹ̀‐èdè Nàìjíríà ìyún Bọ̀dé George wọn ló ti ṣe bẹ́ẹ̀ gba olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ọdún 2023 látinú ẹgbẹ́ òṣèlú PDP ìyún Alhaji Àtíkù Abubakar ló ti gbà nímọ̀ràn tó sì ti sọ wípé Àtíkù Abubakar ó ní orí rẹ̀ kò rọ̀ mọ́ oyè kankan bó ti ń wù kó mọ ní orílẹ̀‐èdè yìí, pàápàá jùlọ nípa oyè ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ṣe ní àlàyé wípé láti ọdún 1993 ó ní Àtíkù Abubakar ó ní ó ti ń gbé igbá ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n tó já sí wípé bí bàbá ṣe ń ṣe é bẹ́ẹ̀ ni bàbá ń lulẹ̀. Ó ní ẹjẹ́ á máa wò ó nígbà tí ó bá fi di ọdún 2027 ọjọ́ orí Àtíkù Abubakar yóò ti ṣe dédé ẹni ọdún 81 ṣàrúgbó ló fẹ́ fi ṣe oyè orílẹ̀‐èdè Nàìjíríà ni. Ó ní fún ìdí èyí òun ò bá rọ Àtíkù Abubakar wípé kó lọ rèé jókòó ara rẹ̀ jẹ́ kó sì ṣe bí àgbà kó máa wòye sí ìtì bá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bọ̀dé George ló sọ èyí di mímọ̀ nínú fọ́nrán kan èyí tí iléeṣẹ́ móhùnmáwòrán TVC èyí tó gbé jáde lánàá òde yìí. Fídíò náà bẹ̀yìn àyín nínú ètí àfúnyín tí ẹ̀yin náà tẹ́ fún ojú lóúnjẹ lórí ọ̀rọ̀ tí Bọ̀dé George tó sọ sí Àtíkù Abubakar báyìí. Now to Àtíkù, my advice is this. You will be 81 years old in 2027, and you have been contesting for the presidency since 1993. This is the time for you to calm down and act like an elder. I appeal to you in the name of the Almighty Allah that you serve to take it easy and leave everything for posterity. Inú ìjọba àpapọ̀ dùn pé ọwọ́ ti tẹ Simon Ekpa ní orílẹ̀-èdè Finland. Wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ bí wọn yóò ṣe fi ránṣẹ́ sí wa láti lè wá jẹ́ kó fi ojú winá òfin. Iléeṣẹ́ ìdáàbòbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó fi ohun náà léde bẹ́ẹ̀.
látẹnu ẹni tó jẹ́ adarí fétò ìròyìn àwọn aláàbò ilẹ̀ yìí Director of Defence Information ìyún ọ̀gágun Tukur Gusau ló fi ìròyìn náà léde lánàá òde yìí lẹ́yìn tí ìròyìn kan jáde wípé ọwọ́ ti bà ẹni tó jẹ́ ajìjàǹgbara tó sì pe ara rẹ̀ ní Prime Minister ilẹ̀ Biafra arákùnrin Simon Ekpa táwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Finland tí wọ́n ti sọ mímọ̀ pé àwọn ti fi páńpẹ́ òfin mú arákùnrin ọ̀hún nínú ìtàn ti fi sí àtìmọ́lé báyìí níṣe ni inú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe bẹ́ẹ̀ tó wá ń dùn látàrí wípé Simon Ekpa ó wà nínú ènìyàn 17 nínú ètí iléeṣẹ́ ìlétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ní èyí tí wọ́n ti kéde gẹ́gẹ́ bí ọ̀daràn tán wá káàkiri orílẹ̀-èdè àgbáyé nínú àlàyé tí Gusau tó tún ṣe ó ní ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí o pẹ̀lú bó ṣe já sí wípé orílẹ̀-èdè Finland ti bá wọn fi páńpẹ́ òfin mú arákùnrin Ekpa yìí táwọn yìí sì gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe fi ránṣẹ́ sí àwọn lórílẹ̀-èdè Nàìjíríà tí yóò sì fi ojú winá òfin pẹ̀lú bó ṣe já sí wípé ẹ̀sùn táfikàn náà òun náà ní wípé ó dá wàhálà àti làásìgbò sílẹ̀ nínú ètò tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí káàkiri ilẹ̀ Ìgbò tí wọ́n ń ṣekú pa àwọn ènìyàn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi wá ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ ìyún Daniel Bwala tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ọ̀rọ̀ náà òun náà ṣe ní àlàyé wípé òun kò lóhunkóhun tí òun fẹ́ sọ báyìí nítorí wípé ẹni tó jẹ́ ọ̀gá fún àwọn lẹ́nu iṣẹ́ tí àwọn ṣe yìí ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kò tí ì fohùn kankan léde táwọn kò sì tí ì mọ̀ tí ń bẹ lọ́kàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ Simon Ekpa ó ní ìtòmọ̀ ní pé ìjọba orílẹ̀-èdè Finland yóò fi ohùn ránṣẹ́ sí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ Simon Ekpa nínú ètí òun náà tẹni tó jẹ́ mínísítà ọ̀hún tí yóò ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu tàbí kó pe olùdámọ̀ràn lórí ètò ààbò fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní fún ìdí èyí àwọn kò tí ì lè sọ kankan nípa ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí yóò gbé lórí ọ̀rọ̀ Ekpa náà àmọ́sá ó tẹ̀síwájú èyí ò tó Tukur Gusau nígbà tó ń ṣe ní àlàyé wípé inú ẹni tó jẹ́ Chief of Defence Staff inú rẹ̀ dùn púpọ̀ o lórí ìròyìn tí wọ́n gbọ́ ọ̀hún látàrí pé wọ́n ti fi páńpẹ́ òfin gbé Simon Ekpa ní orílẹ̀-èdè Finland kí ni ìgbésẹ̀ àti ìgbáradì ikọ̀ Biafra náà ẹ yóò gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láìpẹ́ yìí nínú ìròyìn tàsìkò yìí. Àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa gbajúgbajà agbẹjọ́rò tó tún jẹ́ ajìjàǹgbara kan ní ìpínlẹ̀ Benue báyìí. Arákùnrin tí ó jẹ́ agbẹjọ́rò tí ó gbajúmọ̀ ní gbogbo ilẹ̀ Òtúpọ̀ ti ìpínlẹ̀ Benue ètí orúkọ rẹ̀ ń jẹ́ Michael Ofikwu ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò nínú ètí àwọn agbébọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yin ìbọn lù ú tó sì gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Michael ni wọ́n sọ di mọ̀ pé ó ń gbé ní agbègbè Òtúpọ̀ ní ìjọba ìbílẹ̀ Òtúpọ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Benue ní nǹkan bí dédé agogo 8 alẹ́ ọjọ́rú tí ń ṣe Wednesday ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nínú ètò ẹni tó jẹ́ ẹni tó ọ̀rọ̀ náà sojú rẹ̀ tó ní kan fi orúkọ bo òun láṣìírí tó ṣe ní àlàyé fún àwọn oníròyìn wípé lálẹ́ ọjọ́ yìí ní sẹ́ni Michael ó ti dé sí ẹnu géètì rẹ̀ tó sì ń dúró de kí wọ́n ṣí ilẹ̀kùn géètì náà kí wọ́n sì wa ọkọ̀ náà wọlé kó tó di wípé àwọn agbébọn náà tán jẹ́ méjì wọ́n wá láti inú ọkọ̀ tí wọ́n sì wa ọkọ̀ náà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ajìjàǹgbara ọ̀hún nínú èyí tí wọ́n ti fi ìbọn já okùn ẹ̀mí rẹ̀ ó sọ di mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ló fi gbogbo àwọn sínú ìbànújẹ́ ó nítorí wípé Michael Ofikwu olójẹ́ ajìjàǹgbara àti agbẹjọ́rò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì gbàwó bọ̀ èyí tí àwọn ń wojú rẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ àbí ìṣòro kankan tó bá dé bá àwọn ní agbègbè náà àmọ́sá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue èyàn Catherine Anene ó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ nínú ètò tí bá àwọn mọ̀lẹ́bí olóògbé náà tó bá wọn kẹ́dùn kò ṣàìsọdí mọ̀ wípé láìpẹ́ àwọn yóò fi ojú àwọn tó wu ìwà náà winá òfin tí wọ́n sì kọjú sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ló ti ṣe bẹ́ẹ̀ tẹ bàbá tó ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ọmọ ọdún 15 nínú ètò tó ti ṣe bẹ́ẹ̀ tó ti fún ní oyún ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adamu Umaru Ibrahim ẹni ọdún 52 ó ní ọwọ́ ti bàbá yìí lẹ́ni tí wọ́n sọ di mímọ̀ wípé ó fi tìpátìkúùkù bá ọmọ bíbí inú rẹ̀
èyí tí wọ́n fi orúkọ bò láṣìírí tó jẹ́ ọmọ ọdún 15 ní àjọṣepọ̀ títí tí ọmọ náà tó fi ní oyún oṣù 4 gbáko báyìí. Arákùnrin ọ̀hún oní iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní zone 6 ni wọ́n fi páńpẹ́ òfin mú nínú àlàyé tí ẹni tó wá jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó ṣe ìyún Nelson Ọ̀pábí ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ 15 inú oṣù kọkànlá tá ń lò lọ́wọ́ yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nínú ìtàwọn ti gba ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ọmọdébìnrin ọ̀hún tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Aisha. Nínú àlàyé tán ṣe ó ní àwọn kẹfìn wípé ìyàtọ̀ ń dé bá ọmọ ọdún 15 ọ̀hún nínú ètò sì ti mú lọ sí ilé ìwòsàn tán ti lọ ṣe àyẹ̀wò rẹ̀ kó tó di wípé ilé ìwòsàn fi òǹtẹ̀ jẹun wípé ọmọdébìnrin ọ̀hún ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti ní oyún ọ̀sẹ̀ 4 gbáko báyìí nígbà tí wọ́n ṣe àlàyé wípé bó lóyún ṣe jẹ́ ta lẹni tí ó ṣe bẹ́ẹ̀ tó fún ẹ lóyún ó sọ di mímọ̀ wípé bàbá tó bí òun lọ́mọ eyín Umaru ó ní ó ti ní ìbálòpọ̀ pẹ̀lú òun láti ọdún 2023 kó tó wá di wípé òun gba oyún báyìí ó ní bàbá náà sì máa ń ṣe ìkìlọ̀ wípé bóun bá ṣe bẹ́ẹ̀ tó ń jẹ́wọ́ fún ẹnikẹ́ni níṣẹ́ lòun yóò pa bàbá òun. Ǹjẹ́ bó ló ti máa ń ṣẹlẹ̀ ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ó máa ń mú òun lọ sí ilé ìtura kan nínú ìtẹ́ni tó jẹ́ sí pé aṣojú àti adarí ilé ìtura náà ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo làwọn máa ń rí bàbá òun àti ọmọdébìnrin náà ó ní ṣùgbọ́n àwọn kò mọ̀ wípé ọmọ bíbí inú rẹ̀ ó ń ṣe Umaru ni wọ́n sọ di mọ̀ pé ó wá láti ìjọba ìbílẹ̀ Bundugudu ní ìpínlẹ̀ Zamfara èyí tó ń gbé ní agbègbè nọ́mbà 27 Edem Ọ̀dọ̀ ní Calabar tí ń ṣe olúlu ìpínlẹ̀ Cross River. Nígbà tán bí léèrè ọ̀rọ̀ tí wọ́n sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó sọ di mọ̀ wípé ẹ wò ó òun kò mọ́wọ́ òun kò mẹsẹ̀ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn òun o àti pé òun tún ní ẹjọ́ kan ní ilé ẹjọ́ gíga tó wà ní Àbújá nínú ìtàn ti fi ẹ̀sùn kàn òun wípé òun dáràn pé òun pa ènìyàn nínú tí ó sì ní jẹ́ kó lè ṣe àlàyé ara wọn dáadáa lórí ẹ̀sùn tọmọ bíbí inú rẹ̀ èyí tí wọ́n fi kàn án tó sì sọ di mímọ̀ pé òun yóò tún máa kàn sáwọn oníròyìn láìpẹ́. Ní ìpínlẹ̀ Èkó ọmọ ọdún 10 kan ló ṣe bẹ́ẹ̀ tó tẹ̀rì sómi àgbàrá ọ̀gbun kan ní ìpínlẹ̀ náà nínú ètò sì mú kó jáde láyé. Ọmọdékùnrin tó jẹ́ ọmọ ọdún 10 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Obinna Okoro ó ní ó ti ṣe bẹ́ẹ̀ pàdé ikú òjijì báyìí ní òpópónà Lẹ́hàsù Ìdímù ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó. Àlàyé tí wọ́n ṣe ni wípé ní ọjọ́ àìkú ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ nínú ètí ọmọdékùnrin ọ̀hún àti àbúrò rẹ̀ tí wọ́n ti ń tilé ìjọsìn bọ̀ ṣùgbọ́n òjò tó rọ̀ ó ní ó ti gba ojú ọ̀nà tán sì gba orí walkway èyí tí ìjọba ṣe sí àárín títì méjì tí wọ́n gba ibẹ̀ kọjá. Ìyàlẹ́nu sí ìṣẹ̀lẹ̀ náà ni wípé ọmọdékùnrin ọmọ ọdún 10 náà kò mọ̀ wípé kòtò kan ó ń bẹ lórí walkway ọ̀hún nínú ètò ti ṣe bẹ́ẹ̀ tó ti jábọ́ sínú kòtò náà tí àgbàrá tó sì gbé lọ. Gbogbo akitiyan àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà sojú wọn nínú ètí Moríṣádé Ìṣọ̀lá ti sọ di mọ̀ pé ẹkún tí àbúrò rẹ̀ tó ń sun ló jẹ́ káwọn jáde síta káwọn sì béèrè ohun tó ṣẹlẹ̀. Ó ní gbogbo àwọn ọkùnrin tó wà lágbègbè náà ó ní wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí Okoro ṣùgbọ́n tó já sí wípé òkú ni ẹlẹ́jà ń tà nígbà tó di ọjọ́ Tuesday ó ní wọ́n kéde wípé wọ́n rí òkú ọmọdékùnrin náà ní etí odò lẹ́yìn akitiyan èyí tí bàbá rẹ̀ ti ṣe láti wá ọmọ náà rí kó tó di wípé wọ́n wá rí ní etí odò tán sì sin ọmọ náà ní wàràǹsẹ̀sà ọjọ́ ọ̀hún. Ní ti Biafra Nation báyìí ogun ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń fà lẹ́sẹ̀ bí wọn ò bá fi Simon Ekpa sílẹ̀ ní orílẹ̀-èdè Finland. Ngozi Orabueze òun ló sọ èyí di mímọ̀. Ẹni tí ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún ìjọba ilẹ̀ Biafra ìyún Ngozi Orabueze ló fi ìròyìn náà léde lánàá òde yìí lójú òpó X rẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé fífi páńpẹ́ òfin tí wọ́n fi gbé arákùnrin àwọn tó jẹ́ ajìjàǹgbara ọ̀hún ìyún Simon Ekpa ó ní ó pè fún ogun ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní torí wípé Simon Ekpa ó jẹ́ ajìjàǹgbara tó sì ń gbìyànjú láti gba gbogbo àwọn ọmọ ilẹ̀ Ìgbò kúrò nínú làásìgbò àti wàhálà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó kó wọn sí. Ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti lọ pàdé àpòpọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Finland nínú ìtàn ti fi páńpẹ́ òfin mú Simon Ekpa. Ó ní ẹ wò ó ẹ má rò pé nǹkan kékeré lẹ́ ń fà lẹ́sẹ̀ yìí ó ní torí wípé ẹni tó jẹ́ ọ̀gá fún àwọn ìyún
Nnamdi Kanu níbẹ̀ ní àtìmọ́lé yín láti ọdún 2021 tẹ́ ẹ̀ fi sílẹ̀ ó ní ẹni táwọn tí wọ́n ń wò lásìwájú tó tún jíjà gbára fún àwọn Simon Ekpa ó lẹ tún ti pàdé àpòpọ̀ láti gbé yìí ó ní bí wọn kò bá fi sílẹ̀ wàhálà àti ogun ńlá ó ní wọ́n fà yìí ó nítorí pé ìpinnu àwọn kò ní yí padà ní ọjọ́ kejì inú oṣù kejìlá bí wọ́n bá gbé Simon Ekpa tí wọn ò gbé jù sílẹ̀ wàhálà ńlá ó ní wọ́n fà lẹ́sẹ̀ yìí. Ngozi Orabueze òun ló sọ èyí di mímọ̀ ẹ̀yin náà gbọ́ nínú fídíò náà. Oh my goodness. If they know how Biafrans are prepared this time, they will just leave our leader within the next 30 minutes. Because what is coming both to Nigeria and to any international country that participates, become part of anything to disrupt the restoration of Biafra, they will get themselves. On that note, I thank Biafrans. I'm going to let you all know our PM is here and happy. It is just a brief disruption to our plans, which is not going to affect anything in any way. I want all the 40 states of Biafra to be resolute. More than ever at this time, the Biafra Liberation Army, our Biafra Defense Forces, now is the time to be more resolute. Our PM has given instruction. Any terrorist in Nigeria, any Nigerian military, Nigerian police, Nigerian Air Force, anything wearing Nigerian uniform inside Biafra land, they are the reintegrated terrorists that Nigeria want to use to kill and stop Biafra. Ẹ káàbọ̀ padà akínyìn pé ẹ kú àtàrọ̀ ẹ̀sìnkú ìfojúlóúnjẹ lórí ìkànnì tẹwà yìí ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ báyìí ti ṣe bẹ́ẹ̀ orúkọ ẹni tó kó ìròyìn náà jọ tó tó kà sí ti ìgbọ́yìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí di ìgbà táṣù padà máa fún ní ìròyìn míì títí dìgbà náà àtẹ̀mí àtẹ̀yìn ànígbòrò àbúrò síra wa àkójúmọ́ lẹ́ẹ̀kan sí i.